ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹfà ọdún yìí, ìyẹn the 30th of June 2026. ó mà ní kábíyèsí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ̀ kẹta, ẹni kábíyèsí gbéra kúrò ní ìlú Ògbómọ̀ṣọ́, ìlú tó ti ń jẹ kàtán kan tó fẹ́ kọyan gan lé, tó sì lọ ṣàbẹ̀wò sí olórí oko fún gbogbo ọlọ́pàá, ìyẹn ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Túnjí Dìsù, lórí ètò ààbò ìlú Ògbómọ̀ṣọ́ àti lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ ní nǹkan bíi ọjọ́ 47 days ago ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ rántí pé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 15th of May 2026, ní làwọn afẹ̀míṣòfò ni wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abúlé kan tó ń pè ní Yáwọ́tà àti Àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ tí wọ́n wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Oríire, ìyẹn ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni wọ́n máa ti jẹ àwọn akẹ́kọ̀ọ́ bíi 39 pupils àti olùkọ́ bíi 7 gbé, ṣùgbọ́n tó ká tó jí wọn gbé nínú àwọn iléèwé mẹ́tẹ̀ẹ̀ta, olùkọ́ kan tó fẹ́ sá mọ́ wọn lọ́wọ́, ìyẹn Joel Adéṣíyàn, wọ́n kọ́kọ́ yìnbọn pa òun kó tó di pé wọ́n kó gbó wọn dénú gbó, tó sì tún fa olùkọ́ míì náà yọ nígbà tán kó wọn dénú gbó, ìyẹn Mike Oyèdòkun, tán dúnbò ẹ̀ bí ẹran ewúrẹ́, tó tún wá gbé fídíò bá ṣe pa tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára. Ṣáà títí dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ni wọn kò tí ì rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà, wọn tí ì rí wọn tú sílẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ti ń súnmọ́ oṣù méjì ní àkàtà àwọn afẹ̀míṣòfò yìí. Ṣáà lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí, ẹni kábíyèsí ló ṣe ọ̀rọ̀ ní àgbàkíwà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀, bàbá gbéra lọ sí ìlú Àbújá, ó lọ bá Túnjí Dìsù, ìyẹn olórí ọlọ́pàá Nàìjíríà ṣèpàdé. Bẹ́ẹ̀ ni kábíyèsí ó bá Túnjí Dìsù sọ̀rọ̀ lórí bí ètò ààbò ìlú Ògbómọ̀ṣọ́ bí yóò ṣe ṣe dáadáa tí ò nípọn. Bẹ́ẹ̀ ni ó tún bá a sọ̀rọ̀ lórí bí iléèwé ọlọ́pàá, ìyẹn police college tó ti wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ti pẹ́ tó ti daṣẹ́ sílẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́, bí wọn yóò ṣe bẹ̀rẹ̀ padà, nítorí pé ó ní èyí yóò tún jẹ́ kí ètò ààbò ìlú Ògbómọ̀ṣọ́ kó tó lágbára sí i. Ṣọ̀ún wá tún jẹ́ kó di mímọ̀ pé lórí àwọn ọmọ tán jí kò, níbo lọ̀rọ̀ dé dúró, kí ni wọ́n ń ṣe sí i. Bẹ́ẹ̀ ni Túnjí Dìsù ó ṣàlàyé nǹkan ṣe àti wípé ó tún fọkàn kábíyèsí balẹ̀ pé láìpẹ́ láì jìnnà ìlọsàn yóò so dídùn tí àwọn ọmọ náà àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọn yóò padà wálé láyọ̀ àti àlàáfíà, nítorí pé àwọn ò sùn rárá o, àwọn wà lẹ́nu iṣẹ́. Àwọn tó tẹ̀lé kábíyèsí lọ sí ìpàdé náà, àwọn ni aṣíwájú ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Ṣọlá Adépọ̀jù, aṣípa ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Olúṣẹ́gun Adékúnlé àti ọ̀kan lọ́mọ ìlú Ògbómọ̀ṣọ́ olóyè Olúṣẹ́gun Ọ̀dẹ́bùnmi.